Àbúrò Alhaji Sikiru Ayinde Barrister ti fọ́gbà àyángán o. Ó ní Barry Showkey kì í ṣe ọmọ Barrister o, kódà kì í ṣe ọmọ mọ̀lẹ́bí ìwà kankan. Ó mà wá ga o. Àwọn ọmọ Barrister ti kọjú ìjà síra wọn lórí ayélujára báyìí. Ìyábọ̀ Òjó ló kọ́kọ́ rán agbẹjọ́rò lọ gba bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ kó tó di pé ó padà wá mọ ohun tó ṣẹlẹ̀. Lọ́lá Àlàó tú àṣírí ńlá tí kò sẹ́ni tó mọ̀ nípa ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àti Ìyábọ̀ Òjó. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àbúrò Alhaji Sikiru Ayinde Barrister ti fọ́gbà àyángán o. Ó ní Barry Showkey kì í ṣe ọmọ Barrister o, kódà kì í ṣe ọmọ mọ̀lẹ́bí ìwà kankan. Arákùnrin kan tó ṣe àpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n bí lé Alhaji Sikiru Ayinde Barrister, táwọn sì jẹ́ ọmọ ìyá àti ọmọ bàbá kan náà, ló pe orúkọ rẹ̀ ní Alhaji Nurudeen Aremu Babaribisa. Títú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí Barry Showkey àti bàbá tó bí i lọ́mọ. Ṣé kì í ṣe tuntun mọ́ pé awuyewuye kan ti ń káàkiri pé ọmọ bíbí inú Barrister kan ni Barry Showkey? Wàyí o, Alhaji Nurudeen ti wá tọ ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí, ló sì ṣe àwọn àlàyé yìí nígbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan lórí ìkànnì Yorùbá Tòótọ́ TV. Nígbà tí alàgbà yìí ń sọ̀rọ̀ lórí bí Barrister ṣe kó àwọn ọmọ mọ́ra, Alhaji Nurudeen Aremu Babaribisa ṣàlàyé pé òun ni òun bí Modinat Asabi tí gbogbo èèyàn mọ̀ sí Barrytide, ṣùgbọ́n Barrister ló mọ̀ gẹ́gẹ́ bí bàbá rẹ̀. Ó ní kódà kì í pe òun ní bàbá. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní, èmi Nurudeen Babaribisa Aremu, àtọ̀ ìdí mi ni Modina, ọmọ tí Alhaji Sikiru bá bí èmi ni mo bí, èyí tèmi náà bá bí Alhaji Sikiru lónìí, bó ṣe jẹ́ nìyẹn. Alàgbà yìí tẹ̀síwájú pé Barry Showkey, ìyẹn ọ̀gbẹ́ni Adéwálé Àkànjí Balógun, kì í ṣe ọmọ Barrister. Ó ní ẹ̀gbọ́n àwọn kan ni bàbá tó bí Barry Showkey, pé ọmọ agboolé kan náà ni wọ́n ní Ìbàdàn nílé Ajáǹpatì nìbàdàn. Ó ní àwọn kì í ṣe ẹbí pẹ̀lú Barry Showkey, ṣùgbọ́n àwọn kó ara àwọn papọ̀ pẹ̀lú ìṣọ̀kan débi pé àwọn èèyàn ò lè mọ̀ pé àwọn kì í ṣe ẹbí, ṣùgbọ́n ọmọ agboolé kan náà ni àwọn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bí Barry Showkey ṣe di olórin tí àwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Barrister, alàgbà yìí ní Barry Showkey ti máa ń tẹ̀lé Barrister kiri. Ó ní lọ́jọ́ náà lọ́hùn àwọn ń ṣeré ní Green Spring nìbàdàn, tí Barry Showkey náà sì wá wòran àwọn. Ní Alhaji Barrister wá gbé gbohùngbohùn fún pé nígbà tó ti ní òun náà fẹ́ máa kọrin, pé kó wá kọrin. Ó dẹ̀ kọrin ìwọ̀nba tó lè kọ. Alhaji Nurudeen ní látìgbà náà ló sì ti di ara àwọn, tí Barrister náà sì tọ́ dàgbà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìhà tí àwọn tó jẹ́ ọmọ bíbí inú Barrister kọ sí òun, Alhaji Nurudeen ní ìhà tó dáa ni gbogbo ọmọ Barrister kọ sí òun, nítorí òun ló kù fún wọn gẹ́gẹ́ bí bàbá. Ó ní wọn ò fi ọ̀rọ̀ òun ṣeré rárá, pé kódà tí òun bá pè wọ́n ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n máa ń dá òun lóhùn. Kódà ó ní òun máa lọ ṣe àbẹ̀wò sí wọn tí òun sì máa lo ọ̀sẹ̀ kan tàbí méjì kí òun tó padà sílé. Alàgbà Nurudeen ní irọ́ ńlá gbáà ni pé olóògbé Barrister kì í ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Ó ní àwọn ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí fún Barrister fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, nítorí náà kì í ṣe èèwọ̀ rẹ̀ tàbí nǹkan kan. Bẹ́ẹ̀ ló ní kì í ṣe ẹ̀dá alààyè kan ló pa olùdásílẹ̀ orin Fuji yìí. Báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni alàgbà yìí ṣe àwọn àlàyé yìí, tó sì gba àwọn olórin Fuji ní ìmọ̀ràn pé kí wọ́n ṣe ara wọn ní òṣùṣù ọwọ̀, kí wọ́n sì má jà. Bẹ́ẹ̀ ò bá gbàgbé pé láìpẹ́ yìí ni Barry Showkey ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú ọkùnrin akọ̀ròyìn ìlú Ìbàdàn ni tí àwọn èèyàn máa ń pè ní Àgbàlẹ́tù, ibi tí Barry Showkey ti sọ̀rọ̀ lórí bó ṣe jọ Barrister bí ìmúmu, bí òun ṣe jẹ́ àgbà fún àwọn olórin bíi Saheed Òṣùpá àti Táyé Currency lágbolé Fuji, bí òun ṣe sọ̀nà bí Barrister ṣe dé Saheed Òṣùpá ládé ọba orin, tí Saheed Òṣùpá náà sì dalẹ̀ òun tó fojú olóore òun gúgi lẹ́yìn tó gòkè tán, bí Wasiu Ayinde kò ṣe kó àwọn ògo wẹrẹ mọ́ra lágbolé Fuji àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí àwọn ọmọ Barrister àti àwọn olólùfẹ́ Fuji sì ti ń bu ẹnu àtẹ́ lu àwọn ọ̀rọ̀ tí ọmọkùnrin yìí sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe yìí, tí wọ́n ní kò sí ní ipò kankan láti sọ àwọn ọ̀rọ̀ tó sọ yìí. Kódà ọmọbìnrin olórin Islam ni Modinat tí àwọn èèyàn mọ̀ sí Barrytide ti jáde, tó sì sọ̀rọ̀ sí ọmọkùnrin onífújì náà pé kó má ba mọ̀lẹ́bí Barrister jẹ́ o, nítorí kò sẹ́ni tó rán ní àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí. Barrytide ní ọtí àmujù tí ọmọkùnrin olórin Fuji ilẹ̀ wa tó ti wà lórílẹ̀-èdè Amẹ́ríkà báyìí máa ń mu ló sọ ọ́ di ìdàkudà, tó sì fà á tó fi ń sọ ìsọkúsọ. Obìnrin yìí ní Saheed Òṣùpá wà nínú àwọn tí kò fẹ́ kí orúkọ àti iṣẹ́ Barrister bàjẹ́. Ó ní kò yẹ kó fi Saheed tayín bó ṣe fẹ́ fi tayín yìí. Ó fi kún un pé ẹni tó bá fẹ́ràn Barrister kò ní máa sọ àwọn nǹkan tí ọmọkùnrin tó ní kì í ṣe ọmọ bíbí inú Barrister yìí ń sọ yìí. Ó tẹ̀síwájú pé kò sí ohun tí Barry Showkey lè ṣe tó lè fi da àárín Saheed Òṣùpá àti Pasuma rú mọ́. Ó ní tí ọmọkùnrin náà bá fẹ́ fa ojú Wasiu Ayinde mọ́ra kó lọ sí bẹ́ẹ̀, ṣùgbọ́n kó má fi dá wàhálà sílẹ̀ lágbolé Fuji. Bákan náà ni ọ̀kan lára àwọn ọmọ Barrister lọ́kùnrin Samsudi Ayinde ti jáde, tó sì bu ẹnu àtẹ́ lu àwọn ọ̀rọ̀ tí Barry Showkey sọ yìí, tó ní àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ àti ìsọkúsọ pọ̀ lẹ́nu rẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ pé irọ́ ló pọ̀ nínú àwọn ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe náà. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo ohun tí Barry Showkey sọ kò ṣẹlẹ̀ rárá, àti pé bó ṣe máa ń bú Barrister tó bá ń bà á lórúkọ jẹ́ nìyẹn. Ó ní oore ni Barrister ṣe fún un, àti pé gbogbo èèyàn tí Alhaji àgbà bá fẹ́ràn tó sì fẹ́ kó ṣàṣeyọrí ló máa ń pè ní ọmọ rẹ̀. Lórí ọ̀rọ̀
ọlọ́ba orin dé tó ní òun lòun mọ bí Saheed Òṣùpá ṣe jẹ. Ìgbà kan wà tí bàbá Kọ́lá Olóòtú náà jáde tó sì sọ pé òun lòun mọ bí Saheed Òṣùpá ṣe di ọba orin, tó ní òun lòun ṣe gbogbo ètò rẹ̀, tó ní òun lòun sọ fún Barrister pé kí wọ́n gbé adé ọba orin lé Saheed lórí. Táwọn èèyàn sì ń béèrè báyìí pé ta ló ń sọ òótọ́ tàbí ta ló ń parọ́ nínú àwọn méjèèjì yìí. Ìyábọ̀ Òjó ló kọ́kọ́ rán agbẹjọ́rò lọ gba bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ kó tó di pé ó padà wá mọ ohun tó ṣẹlẹ̀. Lọlá Àlàó tú àṣírí ńlá tí kò sẹ́ni tó mọ̀ nípa ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àti Ìyábọ̀ Òjó. Gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa tó ti wà lórílẹ̀‐èdè Canada báyìí ni Lọlá Àlàó ti jáde láti sọ̀rọ̀ lórí bí àwọn èèyàn ṣe ń fa Ìyábọ̀ Òjó lọ́tùn lósì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí ayélujára, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Lọlá jẹ́ kó di mímọ̀ pé Ìyábọ̀ Òjó jẹ́ onínúure èèyàn tó máa ń gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lérí tó máa fa tiẹ̀ dání, tó sì jẹ́ pé ọ̀pọ̀ ìgbà làwọn èèyàn máa ń sọ oore di ibi mọ́ ọ lọ́wọ́. Àgbà òṣèré yìí tẹ̀síwájú pẹ̀lú omijé lójú pé bí wọ́n ṣe ń wọ́ Ìyábọ̀ Òjó lọ́tùn lósì nítorí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yẹn jẹ́ ohun tó ń ba òun lọ́kàn jẹ́ gidigidi, nítorí jẹ́jẹ́ ni Ìyábọ̀ Òjó jókòó sílé rẹ̀ tí òun pé wọ́n pe òun pé ẹnìkan ti fi ọlọ́pàá gbé bàbá Ìjẹ̀ṣà, tí Ìyábọ̀ Òjó náà sì bẹ̀rẹ̀ sí ní gbìyànjú láti rán agbẹjọ́rò rẹ̀ lọ sí àgọ́ ọlọ́pàá kí òun tó wá sọ fún un pé òun ti rán agbẹjọ́rò tòun lọ ṣáájú. Lọlá Àlàó tẹ̀síwájú pé nígbà tí agbẹjọ́rò òun dé ni àwọn mọ̀ pé ẹ̀sùn ìfipá bá ọmọdé lò pọ̀ ni wọ́n fi kan bàbá Ìjẹ̀ṣà, tó sì jẹ́ pé Ìyábọ̀ Òjó kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ pé wọ́n fi ìyà jẹ ọmọdé sétí. Ó ní ìgbà tí Ìyábọ̀ Òjó gbọ́ ẹ̀sùn tí wọ́n fi kan adẹ́rìn-pòṣónú ilẹ̀ wa ni James Ọlárẹ̀wájú Omiyimika tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà ló wá yarí tó ní dandan àfi kí wọ́n fi jófin. Nínú fídíò kan tí Lọlá Àlàó gbé jáde sórí ìkànnì ayélujára rẹ̀ ló ti ní Ìyábọ̀ jẹ́ èèyàn kan tó dára gidigidi, onínúure ni Ìyábọ̀, afúnimáwòbẹ̀ ni Ìyábọ̀ máa fi ọ̀rọ̀ tiẹ̀ sílẹ̀, ó máa gbé tẹni ẹlẹ́ni sórí, abiyamọ gidi ni Ìyábọ̀, ó ní wọ́n wá fi ń wọ́lẹ̀ kiri, wọ́n wá ń parọ́ mọ́. Ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni pé àfi tí kò bá sí Ọlọ́run ló kù, àfi tí Ọlọ́run kò bá ní ká máa ṣòdodo ló kù, àfi tí Ọlọ́run kò bá ní ká máa ṣe dáadáa nìkan ló kù. Tó bá jẹ́ pé dáadáa ni Ọlọ́run ní ká máa ṣe, tí Ìyábọ̀ náà dẹ̀ ń ṣe dáadáa tí ẹ̀yin ayé wá ń yí fún un, Ìyábọ̀ ló máa borí yín o. Èmi mọ̀ yẹn ná, nítorí gbogbo oore tí Ìyábọ̀ ti ṣe ni wọ́n ti sọ di ibi fún un. Ó mà ṣe o, Ìyábọ̀ wàá borí àwọn ọ̀tá ẹ̀ torí onínú rere ni ẹ́. Ìyábọ̀ máa ń dúró tìyàn nínú gbogbo ẹ̀. Ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ló dùn mí jù. Ó dùn mí nítorí pé jẹ́jẹ́ ni Ìyábọ̀ wà nílé rẹ̀ lọ́jọ́ yẹn, torí bàbá Ìjẹ̀ṣà ti pè mí tẹ́lẹ̀ tó ní òun bọ̀ ní Canada tí mo sì dáhùn pé kò sí wàhálà, tí mo wá padà gbọ́ pé wọ́n ti fi ọlọ́pàá gbé e. Mi ò mọ̀ nǹkan tó yẹ kí n ṣe, mo wá pe Ìyábọ̀ wà nílé rẹ̀, mo wá pè, mo sọ fún un pé kó ràn mí lọ́wọ́ pé wọ́n ti fi ọlọ́pàá gbé bàbá Ìjẹ̀ṣà. Ìyábọ̀ wá ní òun fẹ́ pe agbẹjọ́rò òun, mo wá sọ fún Ìyábọ̀ pé mo ti pe agbẹjọ́rò mi. Ẹ béèrè lọ́wọ́ Ìjẹ̀ṣà pé nígbà tó wà ní àgọ́ ọlọ́pàá pé ta ló rán agbẹjọ́rò wá gba béèlì rẹ̀. Èmi àti Ìyábọ̀ la jọ rán agbẹjọ́rò pé kí wọ́n lọ gba béèlì Ìjẹ̀ṣà lọ́jọ́ yẹn lọ́hùn. Ẹ béèrè lọ́wọ́ Ìjẹ̀ṣà, ó wà láyé o, kò sí nǹkan tó ṣe, ó dẹ̀ máa bọ́ níbi tó wà yẹn. Ẹ béèrè, èmi àti Ìyábọ̀ la rán agbẹjọ́rò lọ. Nígbà tí wọ́n dé ni wọ́n wá sọ pé àwọn ò lè gbà sílẹ̀ nítorí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìfipábánilòpọ̀, pé ó fi ọwọ́ kan ọmọdé lọ́nà tí kò tọ́ ni wọ́n fi kàn án. Ibi tí gbogbo ẹ̀ ti yíwọ́ nìyí o. Ìyábọ̀ dẹ̀ ní kò kí ń gbọ́rọ̀ ọmọdé sétí, kò kí ń gbọ́rọ̀ pé wọ́n ń fi ìyà jẹ̀yàn sétí. Bóyá ká ní mo ti mọ̀ lọ́jọ́ yẹn, ǹbá má ti pè é sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí. Àṣìṣe kan tí mo ṣe nìyẹn. Ọlọ́run dẹ̀ rí inú mi pé oore ni a fẹ́ ṣe. Ó ní wọ́n wá fi ń takò lénìí tó tún wá ń di yánpọnyánrin. Báyìí ni àgbà òṣèré yìí ṣe ṣe àlàyé lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú àbámọ̀ àti omijé lójú. Bẹ́ẹ̀ ló mẹ́nuba bí Ìyábọ̀ Òjó àti Mohbad ṣe pàdé ní London, tí Mohbad sọ fún un pé wọ́n ń fi ìyà jẹ òun lọ́nà tí kò tọ́. Àgbà òṣèré yìí ní eléyìí ló fà á tí Ìyábọ̀ Òjó fi gbé ọ̀rọ̀ Mohbad sórí nígbà tí ọ̀dọ́mọdé olórin yìí jáde láyé. Lọlá tẹ̀síwájú pé òun mọ̀ pé olóore kan kì í jìn sí kòtò àfi tí kò bá sí Ọlọ́run nìkan ló kù. Tó sì tún mẹ́nuba díẹ̀ nínú àwọn oore tí Ìyábọ̀ Òjó ti ṣe tí òun mọ̀ sí àti àwọn ìdojúkọ tí òṣèré tó jẹ́ bí àbúrò sí yìí ti ní tí Ọlọ́run ti kó yọ, tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ti ń fèsì sí ọ̀rọ̀ tí àgbà òṣèré yìí sọ yìí. Ọ̀pọ̀ àwọn èèyàn tó dáná ń fi ọ̀rọ̀ ìyànjú àti ìmúlọ́kànlé ránṣẹ́ sí òṣèré tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní kó mọ̀dà yìí, tí wọ́n ń sọ fún un pé àwọn olólùfẹ́ rẹ̀ pọ̀ ju àwọn tó ń bu káàkiri orí ayélujára lọ. Wọ́n ní kó má mìkàn nítorí Ọlọ́run wà lẹ́yìn rẹ̀. Ṣùgbọ́n àwọn kan ní bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn ló nífẹ̀ẹ́ òṣèré tó ṣẹ̀ṣẹ̀ fọmọ fọkọ láìpẹ́ yìí, wọ́n ní kò yẹ kó fi àṣejù bà á jẹ́. Arákùnrin kan tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tó pe orúkọ ara rẹ̀ ní Adénẹ́yẹ ní àǹtí Lọ́lá, ọ̀rọ̀ yín yé mi, gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ Ìyábọ̀ Òjó, ṣùgbọ́n Ọlọ́run ní pé kéèyàn má máa ṣe àṣejù. Ọlọ́run ní òun kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronúpìwàdà. Kí ló tún kù? Òtítọ́ ọ̀rọ̀ máa ń korò nígbà míì, kò dáa kéèyàn máa ṣe àṣejù. Bí Ìyábọ̀ Òjó ṣe dáa tó, kinní kan ba àjàò rẹ̀ jẹ́, apá rẹ̀ gùn ju tán lọ. Nítorí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ni àwọn èèyàn ṣe ń bínú sí i pẹ̀lú pé wọ́n jọ wà nínú agbo òṣèré. Kò dáa náà. Kódà gan bó ṣe ṣépè fún Yomi Fábíyì
tóbi yìí ti pọ̀ jù, kò dáa rárá, agídí ẹ̀ ti pọ̀ jù, kó má ṣẹni tó lè gba nǹkan lọ́wọ́ Ìyábọ̀ Òjó. Irú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí ẹ̀gbọ́n sí i, ó yẹ kó lè máa ju àwọn nǹkan kan sílẹ̀ tó bá dìgbà míì. Ibi tí màá pa ẹ́ bá wà, ibẹ̀ náà ni màá gbà ẹ́ máa ń wà, tó ṣe bí òwe. Àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọ olúwàbí, tó bá dénú ẹ̀ adòdìndì. Ire o. Bẹ́ẹ̀ ni Ìyábọ̀ Òjó fúnra rẹ̀ náà fèsì sí ọ̀rọ̀ tí Lọlá Àlàó sọ yìí, tó ní ẹ ṣeun màmá, ẹ jọ̀wọ́ ẹ má sọkún, ẹ jẹ́ kí ẹkún yín jẹ́ ẹkún ayọ̀. Fún ìwádìí, mo nígbàgbọ́ pé Ọlọ́run máa san wá lẹ́san gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa. Mo nífẹ̀ẹ́ yín àǹtí mi. Báyìí ni Ìyábọ̀ Òjó ṣe fèsì. Lọ́wọ́ tá a wà yìí, béèyàn bá tiẹ̀ ṣẹ́ṣọ́ òkìkí, kò lè ju ti òṣèré ilẹ̀ wa yìí lọ, nítorí ojúmọ́ kan ìròyìn kan lọ̀rọ̀ rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.